wàá kàn sáré gbójú kò wàá lọ ra ṣe wípé ń bọ́ sí kitchen kò mú ìrìn yẹn kò rìn kò ṣèké bí ẹ̀ báyìí kò ṣèké bí ẹ̀ báyìí kò ṣèké bí ẹ̀ báyìí á wù ẹ̀ báyìí. ṣé wọ́n mọ̀ pé oríṣiríṣi làwọn ọkùnrin wa ń fojú kó ń tà tó bá lọ bí iṣẹ́? Oríṣiríṣi ló ń fojú kó nǹkan tí ìlú wa ìdí Ọlọ́run ṣàánú wa o. Oríṣiríṣi ló ń fojú kó, ọkùnrin wá fojú kó oríṣiríṣi tó bẹ́ẹ̀, ó wá délé ìyàwó wá ó sì rò kan tí kan tápá apá kan fò sókè apá kan wá bọ́ sílẹ̀. Ó wá làágùn sí gbogbo abíyá bọ̀ lọ. Ọkùnrin mi á dàgbé kó padà síta ni, bó ó wọnú ilé kọ́kọ́ gbé òórùn àdídùn, ó tún wo ìyàwó ẹ̀ báyìí pé ọmọ yìí náà wà ń bẹ̀. Jọ̀ọ́ aya mi, torí ojú ọmọ dáadáa bó ṣe ń tọ́jú ilé ló dẹ̀ tó mójútó ṣe ẹ̀ ní gbọ́dọ̀ má bẹ́ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ yìí. Ó ṣe pàtàkì o, tọ́jú ọkọ gbọ́dọ̀ túnra ẹ̀ ṣe.